ohun tí aláìmọ̀kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ jù. irúfẹ́ ohun tí àwọn èèyàn yìí ṣe yìí ìwọ olóko pátápátá gbáà ni o, nítorí bí ẹni fi ikú ṣeré ni o. lọ́pọ̀ ìgbà lóhun tí wọ́n ń ṣe èyí tí wọ́n pè ní fà tàbí àwòfò ti fa àkóbá ńlá wá o, níbi tí ọ̀pọ̀ ẹ̀mí ti ṣòfò dànù tí nǹkan bàjẹ́ gidigidi, pàápàá nígbà tí iná bá ṣẹyọ lójijì. ewu ńlá ni o. àti epo bẹtiróòlù tàbí dísù, Èdùmàrè kò ní fi wá ṣe àgbákò náà o. òṣèré ni àbí fà, ṣé bẹ́ẹ̀ gan ni ọmọ Nàìjíríà ṣe fẹ́ràn owó ju ẹ̀mí wọn lọ. ó mà ṣe o, àwọn èèyàn yìí ṣègbé nítorí àtijẹ ni o. Man, look at them. They are just picking this thing up. They are scooping this thing up.